Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Ẹ́písítélì ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Kólósè orí kìnnẹ́. Pọ́ọ̀lù Àpọ́stélì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run Olódùmarè àti Tímótíù arákùnrin ẹni sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ẹni olóòótọ́ inú Kristi rèéva ní Kólósè. Oore ọ̀fẹ́ rán ẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Olódùmarè bàbá àti Jésù Kristi Olódùmarè ẹni. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àti bàbá Jésù Kristi Olódùmarè ẹni. Àwa dẹ̀ ń gbàdúrà rán látùgbàdégbà náà àdéhà gbúrò gbàgbọ́ rán nínú Kristi Jésù àti òfẹ́rí ẹ̀mẹ̀nẹ́ dídéde ọmọ ènìyàn mímọ́ túdà òrètírà gbé kálẹ̀ rún mẹ́ nájùlé ọ̀run látàrí rún rẹ̀ ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìyìn rere rè fún ọ̀dọ́ rẹ̀ àti bóun ṣe ń ṣèso nu dédé ayé ó dẹ̀ ń gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pẹ̀lú bóun ti ń ṣe nínú rẹ̀ látùjọ́ rẹ̀ ti gbọ́ kẹ́ńdẹ́ ti mú orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè nótìtọ́ àti bẹ́ẹ̀ tí kẹ́kọ̀ọ́ nọ́dọ̀ Ẹ̀pàfrà ó ránṣẹ́ ẹlẹ́gbẹ́rẹ́ ní olùfẹ́ ọ́nẹ́rẹ́ sí olóòótọ́ ránṣẹ́ Kristi nípò ẹni oróyìn rẹ̀ ni nípa òfẹ́ rẹ̀ nẹ́ tí dédé rún rè jẹ́ tẹ̀mí pẹ̀lú túdánẹ́ látùjọ́ ràdẹ́ ti gbọ́ àbá pàápàá àṣìmí agbájá láti máa gbàdúrà rẹ̀ àti láti máa bẹ̀bẹ̀ rẹ̀ ẹ lè kún fún ìmọ̀ òfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmọ̀ òye dédé lè ṣí tẹ̀mí ẹ lè máa rẹ́ ní ti yíyẹ́ ní ti Ọlọ́run Olódùmarè sí dédé rún kẹ́ máa so èso rè bójúmú nínú dédé rún kẹ́ńdẹ́ máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí nínú ìmọ̀ Ọlọ́run Olódùmarè á fún dédé pa tọ́mẹ́ di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ inú sùúrù àtúpamọ́ra dédé pẹ̀lú ayọ̀ ká máa dúpẹ́ náà bàbá ọ́nìrè mú wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún ọ̀wọ́n ènìyàn mímọ́ inú mọ́lẹ̀ ọ́nìrè ti gbà wá kúrò ọwọ́ agbára òkùnkùn dédé rédè ṣùwà nípò inú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú ọ̀nìràbà nẹ́ẹ̀dàndì nípa ẹ̀jẹ̀ rẹ̀ a ùdàríjì ẹ̀ṣẹ̀ ọ́nìrè ń ṣe àwòrán Ọlọ́run Olódùmarè ráfojúrí akọ̀bí dédé ọmọ ẹ̀dá túdà ọvọ nínú rẹ̀ àti dá dédé run rẹ̀ ń bẹ́ lájùlé ọ̀run àti dédé run rẹ̀ vànàyè rà àti fojú gan ni rẹ̀ àti ráì fojú gan ni bùbá ṣe tẹ̀ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ rà àti dá dédé run àti róhun ti kà rẹ̀ pàápàá ohun tí wàá ṣáájú dédé run àti nínú rẹ̀ rí dédé run tí ròdòlù ohun jẹ́ orogó rí ara ìyẹn rè jẹ́ òjọ ọ̀nẹ́rẹ̀ ń ṣe òpilẹ̀ṣẹ̀ akọ̀bí láti inú àwọn òkú wa fọ inú dédé run ohun lè ná òpó rẹ̀ ga jùlọ túdà ọfọ ìdùnnú bàbá rọǹga ọfọ kí ẹkùn dédé lè má gbé inú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀ rà àti bá dédé run lajà lẹ́yìn irun ti fún ẹ̀jẹ̀ àgbélébù rẹ̀ parí ìjà a nípasẹ̀ rẹ̀ ó bàjẹ́ irun rẹ̀ ń bọ̀ bàṣáyé abirè vanajulé ọrùn àti ọ̀fẹ́ rẹ̀ ti jẹ́ àlejò àti ọ̀tàrí nínú ọkàn àyà rẹ̀ nínú ìwà pálapàla rẹ̀ ẹ̀mẹ́rùn ti bọ́ lájà nísẹ̀yìn nínú ààrẹ nípa òkú ó lè mú mẹ́wàá síwájú rẹ̀ ẹ̀mí mọ́ àti náà ìlàbà wọn àti náà ìná ìbàwí kẹ́mẹ̀ bá ròdo nínú gbàgbọ́ kẹ́ńdẹ́ fẹsẹ̀ múlẹ̀ kẹ́ńdẹ́ ròdo giri kẹ́ńdẹ́ yẹsẹ̀ kó nínú ìrètí òyìn rere rẹ̀mẹ̀ ti gbúrò rẹ̀ láti wá súrẹ́ di dédé ẹ̀dá rẹ̀ vanabẹ́ ọ̀run òyìn ra fún èmi Pọ́ọ̀lù tí ó ránṣẹ́ rẹ̀ túdà náà yìí èmi yọ̀ nínú ìyàrá mi túdà rún ẹ̀ èmi dẹ̀ mú kó pọ̀jù Kristi rè ṣẹ́kù nẹ́yìn èmi mú kun ní ara rẹ̀ mi túdà ara rẹ̀ rè ṣe òjọ Ọlọ́run Olódùmarè ìyẹn ra fún èmi ṣe ìránṣẹ́ òun gẹ́gẹ́ bú iṣẹ́ òrìjú Ọlọ́run Olódùmarè ra fún mi kí n lè fún mẹ́ ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè kò lè ṣẹ ohun jìnlẹ̀ rè ti farasin láti ayérayé àti látúrandíran ṣùgbọ́n ra ti fún wọn nísẹ̀yìn rí ọ̀wọ́n ènìyàn mímọ́ ọ̀wọ́n ní rí Ọlọ́run Olódùmarè fẹ́ láti fún ọ̀rọ̀ òjìlẹ̀ láàrin àwọn kèfèrí láti fún wọn hùn rèmṣẹ́ Kristi nínú rẹ̀ urè tí ó go ọ̀nìràwà ń fàṣù rẹ̀ ràdẹ́m kọ́ olúkúlùkù ènìyàn nínú dédé ọgbọ́n á lè mọ olúkúlùkù ènìyàn wà ní òwà pípé nínú Kristi Jésù rèmi tún da rẹ̀ ń ṣe láàlà rèm dẹ́m jújà káàdì pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ rèm fún agbára ṣiṣẹ́ gidigidi nínú rèmi. Ẹ́písítélì ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Kólósè orí kejì tó dáwọ́ èmi ń fẹ́ kẹ́mẹ́ mọ́ bí wàá ya ọjà rí mo nẹ́rùmẹ́ tí bùsàn tó àti rí àwọn ará Laodicea àti rí uye ọmọdé ìmọ̀ ojúre mi nípa ti ara tó dáwọ́ ká lè tu ọkọ wọn nínú gẹ́gẹ́ bá àti so wọn lù nínú ìfẹ́ àti ìṣúdédé ọ̀rọ̀ ẹ̀kún oyè lè dájú tí ìmọ̀ òjìnlẹ̀ ti Ọlọ́run Olódùmarè a ti Kristi nínú ọ̀nìràfù dédé òṣùra ọgbọ́n àtúmọ̀ ràfù pamọ́ sí kúwèé rí mò ń wí tó dáwọ́ kọ́níkọ́ní má bá fún ọ̀rọ̀ òtàn jẹ mú mẹ ṣùnà kẹmi lẹ wà sọ́dọ̀ rẹ nípa tara èmi ròdò tún mẹ nípa ti ẹ̀mí mọ ń dárọ dùnú mo dẹm kíyèsí ètò rẹ àti ufẹsẹ̀ múlẹ̀ ugbàgbọ́ rẹ nínú Kristi túdánẹ gẹ́gẹ́ bẹ ṣe gbà Jésù Kristi Olódùmarè bá gẹlẹrí kẹ máa rẹ nínú rẹ kẹ fún gbòǹgbò múlẹ̀ kẹndẹ rí ọwọ́
àgbẹ̀mẹ́rọ̀dọ̀ nínú rẹ̀ kẹ́ fún ẹsẹ̀ mẹ́ múlẹ̀ nínú gbàgbọ́ mẹ́ gẹ́gẹ́ bá ti kọ́ mẹ́ kẹ́ńdẹ́ máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ nínú rẹ̀ pẹ̀lú dùpẹ́ ẹ kìí sara o kọ́ni máa fu umọ̀ àti ẹ̀tàn asán kọ́ máa fu dèmẹ̀ núgbèkù gẹ́gẹ́ bí ìtàn ònìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé réèṣì ti Kristi Jésù túdà ọ̀fọ̀ nínú rẹ̀ rí dédé ẹkùn ìwà Ọlọ́run Olódùmarè ń gbé nínú ìṣọ̀kan adẹ́tíṣe mẹ́ni kíkún nínú rẹ̀ ọ̀nìrèmṣe orúkọ̀rí dédé ìjọba àti dédé agbára nínú ọ̀nìrà àti fi kọlà ráàfù ọwọ́ kọ́ ọmọnúlà ní búbọ́ ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú kọlà Kristi Jésù gẹ́gẹ́ bí àti sinmi lù pẹ̀lú rẹ̀ nínú ìrìbọmi káàdẹ́ tó rún ẹ̀ pálẹ̀ pẹ̀lú rẹ̀ nípa gbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run Olódùmarè ọ̀nìrè jíǹde kúrò nókù àti ẹ̀mẹ́ ọ̀nìrè ti kú kúdà ẹ̀ṣẹ̀ rúmẹ́ àti àìkọ́là ara rúmẹ́ mí ẹ̀mẹ́rùn ti sọ di ààyè pẹ̀lú ara rẹ̀ ó dẹ́ ti darí dédé ẹ̀ṣẹ̀ rúmẹ́ jì mẹ́ ó dẹ́ tó pàwé májẹ̀mú náà rẹ̀ ìyẹn rè lòdì sí dédé ẹni rà kọ́ nínú òfin rè lòdì sẹ́ni òun ti mú tọ̀nà kó ó ti kàn má gbélébù ó ti já wọn ìjọba àti agbára kó nínú ara rẹ̀ ó ti dojú tì wọ́n ní gbangba omijọ́ ayọ̀ òṣègùn lórígòrùn wọn nínú rẹ̀ ṣùdánẹ̀ ẹ̀ má jẹ́ kọ́ni máa ṣùdájọ́ rẹ̀ norú run rẹ̀ ń jẹ́ àbúrún rẹ̀ ń mú àbúní ti ọjọ́ àsì tàbí oṣù titun tàbí ọjọ́ ìsinmi tàbí ọjọ́ ọ̀sẹ̀ dédé rún wọn èyí rè sí òjìji dédé rún rẹ̀ ń bá ṣùgbọ́n ti Kristi lì ara ẹ̀ má jẹ́ kọ́ni fún àdàbọ̀wọ́ rẹ̀lẹ̀ àti àdàbọ̀wọ́ ẹ̀sìn ọmọ áńgẹ́lì lọ èrè rún ẹ gbà nọ́wọ́ rún ẹ ọ̀nìrè ròdò lórí dédé rúnrún tiri ó ń túpa èrò rẹ̀ ní ti ara ṣe lálàá kókó fẹ́fẹ́ asán ó kọ́ náà ti rọ̀ tìkẹ́tìkẹ́ mọ́ Jésù rè ń ṣòro ẹni láti ọ̀dọ̀ ní ram túpa oríkèé àti iṣan pèsè lódédé ara ràdẹ́m sódédé rúnlù rèdẹ́m dàgbà nípa òbíṣẹ́ Ọlọ́run Olódùmarè kẹ́mẹ̀ bá ti kú pẹ̀lú Kristi Jésù Olódùmarè kó nínú ìpìlẹ̀ṣẹ̀ ayé dídẹ̀ṣẹ̀ kẹ́hìn tẹ́rì bá rí òfin bẹ́ẹ̀ ń ká ọ̀fọ̀ ẹ̀mẹ̀fà nínú ayé má fọwọ́ kàn mí má tọ̀tọ̀ ń wò má fọwọ́ bá igba má fọwọ́ kàn bàbá sasùn dédé rún rè jẹ́ ọ̀fọ̀ nípa lílò rùn má fún parun gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ònìyàn dédé rún rè nẹ́ àfarawé ọgbọ́n nítòótọ́ àti àdàbọ̀wọ́ òsàn àti ìrẹ̀lẹ̀ àti pọ́n ara ẹni lójú ṣùgbọ́n ẹnẹ èrè ọ̀kan tó nínú ń fẹ́kúfẹ́ ara episteli ti Pọ́ọ̀lù àpòstélì ti ọ̀hún ará Kólósè orí 3 ǹjẹ́ káàbà ti rún mẹ́pálẹ̀ pẹ̀lú Kristi ẹ rí dájú ọ̀fọ̀ mẹ́m ṣàfẹ́rí ọ̀wọ́n ọ̀run lè vanókè níbi irú Kristi ní níbọn ti kalẹ̀ nọ̀vọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè ẹ rí dájú ọ̀fọ̀ mẹ́m rónù ọ̀run lè vanókè èèṣọ́ ọmọ ọ̀run lè vanàyè túdà ọ̀fọ̀ ẹ̀mẹ́ ti kú adẹ́ ti fún mẹ́ pamọ́ nínú Kristi Jésù Ọlọ́run Olódùmarè náà dé rí Kristi ọ̀nìrèm ṣé òyì ẹni ròǹbá má farahàn náà dé náà rẹ́mẹ́ tó ń tẹ̀ má farahàn nínú ògo túdà náà dúkẹ́ máa pa ẹ̀yà ara mẹ́ rè vanàyè rún àwọn búwà àgbèrè búwà èrì kúfẹ̀kúfẹ̀ kúfẹ̀ pálápàlà àtọ́jú kòkòrò hùwà ubọ̀rìṣà lọ́kọ́rú hùwà rí obìnrin Ọlọ́run Olódùmarè náà ṣe ń bọ̀ ń va sorúwọ́ àwọn ọmọ aláìgbọràn nínú rẹ́mẹ́ pẹ̀lú tí mìíràn náà dọ́kàn rí ṣùgbọ́n náà ẹ fún dédé wọn wà pálápàlà ilẹ̀ obìnrin onú fùfù arànkàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ òtìjú ẹ má jẹ́ ká ba lọ́kọ́ nẹ̀nẹ̀ rún mẹ́ ẹ má purọ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti bọ́ ògbólógbò wà lẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ torí ọ̀fọ̀ ẹ̀mẹ̀ ti bọ́ èṣù ọkùnrin ògbólógbò ni ẹ̀mẹ̀ ti bọ́ lẹ́tọ̀ ń túṣẹ́rẹ́ ẹ̀mẹ̀ ti gbé ọkùnrin titun ẹ̀mẹ̀ ti gbé wọ̀ ìyẹn ra aṣọ di titun tí ó mọ̀ gẹ́gẹ́ bí àwòrán ọ̀nìrè dá níbí rán ti sí ẹlẹ́yàmẹ̀yà èsì eléni àbíjú ó kọ́là àbí àìkọ́là aláìgbèdè àbára skitia ẹrú àbòmìnira ṣùgbọ́n Kristi Jésù òun rí dédé run nínú run dédé kúdánẹ̀ gẹ́gẹ́ bú àyànfẹ́ Ọlọ́run Olódùmarè ọ̀ní mímọ́ àti olùfẹ́ kíkẹ́ gbé ọkàn ìyọ̀nùwọ̀ òṣèun òrẹ̀lẹ̀ onútutù òpamọ́ra kẹ́rí dájú ọ̀fọ̀ ẹ̀ ń fara ń dà rárá mẹ́ ẹ máa darí jẹ́ ara mẹ́ kọ́ni nínú mẹ́fà dẹ́nà ẹ̀sùn tí ọ́ní kejì kíkẹ́ máa fi ara dà bí ara mẹ́ kẹ́ máa darí jẹ́ ara mẹ́ dọ́rọ́ àbá ìmọ̀ kọ́ni bá nẹ́ ẹ̀sùn sí ẹnu kejì gẹ́gẹ́ bí Kristi ti darí jì mẹ́ fàgẹ̀lẹ̀ rìkẹ́ ẹnẹ́kẹ́ máa ṣe pẹ̀lú dúdédé náà lọ ẹ gbé òfẹ́ wọ̀ ìyẹn rè ṣe àmùrè àtúwà kùkè ẹ jẹ́ kálàfíà Ọlọ́run Olódùmarè ó máa ṣe àkóso ọkàn mẹ́ nínú rúnra àti pè mẹ́ pẹ̀lú nínú ara ọkàn so ẹ̀ńdẹ̀ máa dúpẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi Jésù Olódùmarè ó máa gbé inú mẹ́ ní ọlọ́pọ̀ yanturu nínú dédé ọgbọ́n kẹ́ máa kọ́ ara mẹ́ kẹ́ńdẹ̀ máa gbára mẹ́ níyànjú nínú orin Dáfídì àti orin ìyẹn àti orin ẹ̀mí kẹ́ńrí ọ̀fọ̀ mẹ́ fún orí ọ̀fẹ́ mẹ́ fún kọrin ní ọkàn mẹ́ sí Ọlọ́run Olódùmarè orunkunrun rẹ bá dẹ́m ṣe nínú ọ̀rọ̀ tàbí nínú ṣe ẹ̀rí ọ̀fọ̀ mẹ́ ṣe dédé náà ní orúkọ Jésù Kristi Olódùmarè kẹ́ máa fún ọpẹ́ kí Ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ńra ẹ̀mí aya kíkẹ́ tẹríba yọ wọn ọkọ mẹ́ gẹ́gẹ́ bóun ti yẹ nínú Olódùmarè ẹ̀mí ọkọ
ẹ fẹ́ràn ọmọ ayarun ẹ tẹ́ má ṣe wọn núṣekúṣe ẹ̀mẹ́ ọmọ ẹ má yàlá ìgbọràn tí a ṣe yerun ẹ tó ń ti barun ẹ nínú dédé run túdà ọbọ lọkọ náà rè bójúmú nínú Olódùmarè ẹ̀mẹ́ bàbá ẹ má mú ọmọ ọmọ mẹbínú kó má bàa di ọbọ wọn arẹwẹsì ẹ̀mẹ́ ọmọ ọ̀dọ̀ kíkẹ́ máa gbọ́tọ̀ wọn gàrún ẹ nípa tara ní dédé run èèṣì nínú àròjù ṣe gẹ́gẹ́ bí ọmọ olùṣe kárímí wọn ti ń ṣe ṣùgbọ́n nínú òtítọ́ ònu nínú bẹ̀rù Ọlọ́run Olódùmarè orunkunrun rẹ bá ń ṣe ẹ má ṣe wọn tọkàntọkàn ẹ má ṣe bẹ́ẹ̀ nǹkan ọ̀fọ̀ tẹ́ ń ṣe rónìyàn tí kẹ́ ń ṣe bẹ́ẹ̀ nǹkan ọ̀fọ̀ Ọlọ́run Olódùmarè rẹ̀ ń ṣe wọn nítorí ọbọ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè rẹ̀ ti máa gba èrè run ẹ kúdà ọbọ Jésù Kristi Olódùmarè òun rẹ̀ ń sẹ́n àmọ̀ṣá ọ̀nìkanírè bá ń ṣe àìṣòdodo àgbá èrè àìṣòdodo rẹ̀ nítorí ọbọ èsòjú ṣàjú ònìyàn lọ́dọ̀ Jésù Kristi Olódùmarè. Episteli ti Pọ́ọ̀lù àpòstélì ti ọmọ ará Kólósè orí kẹrin ẹ̀mẹ́ ọ̀gá ẹ̀rí dájú ọ̀fọ̀ bẹ́ńfúrún rè bójúmú rí ọmọ ọmọdọ̀rùn ẹ̀ ẹ̀ máa níran ọ̀fọ̀ ẹ̀mẹ́ alára pàápàá mẹ́ẹ̀nẹ́ ọ̀gá kan lè vana jùlẹ̀ ọ̀run ẹ̀ rodo girigiri nínú àdúrà gbígbà ẹ̀ dẹ̀ máa ṣọ́ra nù ẹ̀ pẹ̀lú dùpẹ́ júdédé náà lọ ẹ̀ máa fàdúrà ràn án nẹ̀ nọ̀wọ́ kí Ọlọ́run Olódùmarè ó lè rú lẹ́kùn ọ̀rọ̀ rẹ̀ ni a lè máa wí ọ̀wọ́n ọ̀run jìnlẹ̀ ti Kristi Jésù Olódùmarè tó dárun mọ̀ṣẹ́ wa nínú òde pẹ̀lú kébí lè máa ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bùn ti yẹ kí n máa fún ṣàfihàn nínú wàásù rẹ̀ mi ẹ máa rìn nínú ọgbọ́n tí ọmọ rẹ̀ bá nóde kẹ́ndẹ́ máa ṣe òrà padà ògbà ẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ má tẹrun mẹ́jalẹ̀ kó máa dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ nígbà gbogbo kẹ́mẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dá olúkúlùkù ènìyàn nòhùn dédé bí irun dẹ́ ṣe rí mí náà yìí etí kíkù má jẹ́ kẹ́ mọ̀ arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ mi nínú Ọlọ́run Olódùmarè ọ́nìrìn mo ti rán sí mẹ́ ṣùdà ọ̀fọ̀ kẹ́hìn lè mọ̀ bàbá ti bà àti ọ̀fọ̀ kò lè tù ọkàn rẹ nínú tó ń ti oníṣímù arákùnrin olóòótọ́ àti olùfẹ́ ọ́nìrìn ṣọkàn nù mẹ́ ọmọ rẹ̀ má sọ dédé rúnra ń gbéṣẹ́ náà ró òbí rẹ̀ Aristarku ẹlẹgbẹ́rẹ́ mi nínú túbú òun náà kí mẹ́ àti Máàkù ọmọ arábìnrin Barnaba nípasẹ̀ ọ́nìrìn rẹ̀ ti gba àṣẹ náà dóun bá dẹ̀wà sọ́dọ̀ rẹ̀ ẹ̀rí ọ̀fọ̀ mẹ́gbà àti Jésù ọ́nìrìn àpèlè rẹ̀ ń jẹ́ Jọ́stù ọ́nìrìn ń ṣe ọkàn nú àwọn ẹgbẹ́ onílà dédé wọn nìyàn yìí nǹkan ṣoṣo rí olúbọ̀ ṣiṣẹ́ mi rí ìjọba Ọlọ́run Olódùmarè dédé wọn pátárè ti já sí ìtùnú mi Epafra ọ́nìrìn ṣe ọkàn nú mẹ́ ránṣẹ́ Kristi òun náà kí mẹ́ òun fi wàyà ọjà òun gbàdúrà látùgbàdégbàrún mẹ́ fọkẹ́mẹ́kẹ́ lè rodo ní pípé àti ní kíkún nínú dédé òfẹ́ Ọlọ́run Olódùmarè ìdáná mo jẹ́rìí rẹ ọ̀fọ̀ onẹ́ tara rẹ ibùsùn ìdédé rẹ àti rí dédé ọmọ rẹ wà ní Laodicea àti rí dédé ọmọ rẹ wà ní Orapoli Lúkù olùṣègùn olùfẹ́ àti Dẹ́mà àwọn náà wọ́n kí mẹ́ ẹ̀rí ọ̀fọ̀ yẹn bá mi kí ọmọ ara rẹ wà ní Laodicea àti Nímfà àti Ujọ rẹ wà ní ulé rẹ náà àdéhà àbádẹ́ kàwé náà rìn rẹ tán ẹ̀rí ọ̀fọ̀ mẹ́ fún ṣọwọ́ sí Ujọ rẹ wà ní Laodicea wọ́n lè kà náà ní ara wọn náà ẹ̀dẹ̀ torí ọ̀fọ̀ mẹ́ ká uwèrè ti Laodicea náà wà ẹ̀ kà pẹ̀lú ẹ̀ bá mi wírí akíbu ọ̀fọ̀ ó kíyèsí iṣẹ́ ìrànṣẹ́ lóhun ti gbà nínú Ọlọ́run Olódùmarè ó dẹ́rì ìdájọ́ ọ̀fọ̀ òun ṣe ní kíkún òkíní èmi Pọ́ọ̀lù àpòstélì rèm kí mẹ́ ẹ̀rí ọ̀fọ̀ mẹ́mìíràn tí ùdèrè mi kí oore ọ̀fẹ́ ó wà pẹ̀lú mẹ́ àmín kí Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.